ẹ wò ẹ má bínú jàre mò ń ṣe nǹkan tẹ́lẹ̀ ni Lizzy ṣòṣìléwọ̀ ni kò yé mi ṣòṣìléwọ̀ ṣáà máa dì ẹ gbà mí kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí pé òkú àtàlàyé ò kí ń rojọ́ ó ti kú lọ́dọ̀ tèmi kí ló ń wá ṣókú ẹ ló yọ síbi ló láìkì nǹkan tí mo post abẹ́ òun wèrè gan ó ṣe máa tú ikú yẹn kú ó láìké mi ò pa ẹ́ dáadáa ńgbà yẹn àbí màá tún wá ṣẹ̀wá pa ẹ́ báyìí sí màá tún pa ẹ́ àtúkú ẹ lọ́nà ọ̀hún ṣé ó yà wèrè ṣé ó máa dì ẹ́ kí ló ń láìkì post mi fún kí ló ń wá ṣé ó ń ṣọ́ mi ni kí ló ṣe ẹ́ jẹ́ kó rí ẹ pé ìjà èmi àti ẹ kò lè parí bí àwọn ọdẹ ṣe mistake ni kò mọ̀ọ́mọ̀ ni Lizzy ti post àwa náà Lizzy ti like àwa náà ó ti ń ṣẹlẹ́yà jẹ́ kí orí ẹ pé Àkànkẹ́ ìjà èmi àti ẹ kò lè parí jẹ́ kí orí ẹ pé kí ló ń wá kí ló ń like mi kí ló ń like mi ṣé ò ṣe èrè ṣé wọ́n máa dì ẹ́ Àkànkẹ́ Lizzy ṣú ara ẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ màlẹ́ ti gbọ́ lẹ́nu ọkọ gbogbo single mother wípé ṣé Lizzy ìṣìléwọ̀ ni ó ṣì ilé wọ̀ ni pé àbí pé kò mọ̀ pé òun láìkì post tó òun post pé òun láìkì ẹ jọ̀wọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní lẹ̀ ń rí fídíò wa ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button ẹ má jẹ́ gbàgbé láti tẹ agogo ẹgbẹ́ rẹ̀ kó bá lè ta yín lólobó ní ìgbà tí àwọn ìròyìn àjàǹbalẹ̀ ìròyìn kàyéfì mìíràn bá jáde. Ẹ dákun ẹni tí Lizzy ò fẹ́ ní àwùjọ tí Lizzy ò fẹ́ rí èémí rẹ̀ látàn tí Lizzy dẹ̀ tún lọ ń comment àbí kó lọ ń like post ẹni tàn ǹjẹ́ ẹ lérò pé Lizzy ń wá ojú ẹni tàn ni àbí kò sì wá? Ẹ jọ̀wọ́ ẹ tẹ opinion yín sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. A ò ní rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀ èrè lójú òwò rí ó dàbọ̀ tó dìgbà mìíràn.